ìbàlẹ̀ ní Olúwadémọ̀dì ọba tẹ́rẹ̀kárẹ́ ọba tó ní ẹ̀mí mi Olúwadémọ̀dì mo sì bàlẹ̀ ní ẹ̀yin ọmọ ìyá mi tí ẹ wò mí yálà ọmọ jíìnì ẹni àbí ẹni tí ìyàwó ẹ bá sá lọ bá rẹ pé ìyàwó ẹ sá lọ àbí ọkọ ẹ sá lọ tó yẹ pé ọkọ ẹ ni o kì í ṣe ẹni tí ò ń ṣọkọ ẹ rárá ọmọ ìyá mi o lè fi ìṣó tó rí o lè fi pè padà àṣírí lélẹ́yìí kì í ṣe oògùn rárá báwo ló ti fẹ́ ṣe bá mi ṣe fídíò yìí o bá fẹ́ kó jẹ́ fún ẹ bá mi ṣe ẹ bó bá ṣí ẹ kò ní jẹ́ fún ẹ bá mi ṣí ẹ ó ní mo sọ fún ẹ lẹ́nu yẹn bó bá ti ṣí ẹ kò ní jẹ́ fún ẹ báwo ló fẹ́ ṣe ọmọ ìyá mi òun ni pé wá lọ wá ìṣó tánádò tó àwọn tó gùn yẹn tánádò kékeré lélẹ́yìí èyí tó gùn dáadáa yẹn wàá wá tó bá ti wá wọ ọmọ ìyá mi wàá wá mú ìṣó àwọn ìṣó yẹn wàá fi kíní wàá fi hot wàá fi fọ̀ ó bá ti fọ̀ wàá kó sínú pọ́ọ̀tù kan àgbẹ̀ tó bá ti wá gbẹ tán ọmọ ìyá mi kí ló máa ṣe wàá fẹ́ kó pọ̀ ní o bó jẹ́ ẹyọ kan ló fẹ́ lò ẹyọ kan yẹn náà ló máa padà lò bọ̀ọ̀tù owó tó bá jẹ́ babaláwo àbí olóṣèlú àbí aláfa àbí pásítọ̀ o lè lọ lò o lè ṣe kó pọ̀ sínú ilé torí àwọn iṣẹ́ míì tó máa wá tó bá ti fẹ́ ṣe ọmọ ìyá mi wàá kó ìṣó yẹn wàá kó sí inú pọ́ọ̀tù kan pọ́ọ̀tù ìkòkò tuntun kò sínú ọba ti kò sínú ọmọ ìyá mi o lè mú hot náà kó fi fọ inú kòkò yẹn wàá jẹ́ kó gbẹ kó tó da èso yẹn náà sí wàá jẹ́ kí èso náà gbẹ wà lọ wá àkọ́kọ́ adìyẹ tó bá gbó dáadáa wáyé pé like àwọn àdùkẹ́kọ̀ọ́ di oní 3 years yẹn wà á dún àkọ́kọ́ adìyẹ lé lórí ẹ̀jẹ̀ àkọ́kọ́ adìyẹ wà á dùn lé lórí tó lẹ́jẹ̀ dáadáa wà á jẹ́ kẹ́ẹ̀dìyẹ wà ní gbogbo ara ẹ̀ wà á gbé síbẹ̀ kó wà á gbẹ tó bá ti wá gbẹ tán ọmọ ìyá mi bó jẹ́ 100 years ló gbẹ bó jẹ́ 10 years ló gbẹ bó jẹ́ 5 years bó jẹ́ ọjọ́ mẹ́ta ló gbẹ bó jẹ́ ọjọ́ méjì ló gbẹ òun ló máa ṣe wá lọ mú wà lọ síbi tí igi bóyá ìrókò bá wà àbí igi ńlá mi bá wà jẹ́ pé wo mọ̀ pé wọ́n ní bẹ́ 400 years wà lọ mú ìṣó yẹn wà mú lọ́bẹ̀ wà lọ kàn bẹ̀ gbogbo kan tó bá fẹ́ bójá o fẹ́ kí obìnrin ìyàwó lé ẹ tó sá lọ yẹn o fẹ́ kó padà wá àbí bí èèyàn kan bá jà ẹ́ lólè ẹni tó jà ẹ́ lólè yẹn o fẹ́ kí ara lọ ní kó máa padà wá wà á sọ ikọ̀ tó fẹ́ kó ṣẹlẹ̀ sí kó lè máa sáré bọ̀ wà á sọ bó jẹ́ ọmọ ẹ̀yìn wọn jì bó jẹ́ o fẹ́ kí orúkọ yìí bó orúkọ ìyá wa dá sí wà á kàn mọ́ wà á dé sọ pé ní kíákíá kọ́ máa kó wá fún ẹ pìpìpì wà á kàn mọ́ mi ò kọ́ ìyẹn ọmọ jí nìkan bìkọ́ ọmọ ẹ̀yàwó ìléyàn mi yẹ kí n máa kọ́ ẹ̀yàwó ìléyàn mi ò fẹ́ máa gbọ́ ọ̀rọ̀ ọmọ jí rárá the reason why ni pé à ń yàwó òyìnbó tó ń yàwó babaláwo ẹ mọ you know what I'm saying now ó wò fálà ìwò mọ́ so ìdí tí mo fi kọ́ yín nìyẹn bọ̀ ẹni bá rí i pé òun fẹ́ ìyàwó sá lọ ọkọ òun sá lọ ẹ lọ ṣiṣẹ́ yìí tested and confirmed ìyàwó àpadà wá báyẹn ọkọ àpadà wá báyẹn bí o bá ṣe ní ọ̀nà ìbàjẹ́ bí o bá ti ṣe lọ́nà ìbàjẹ́ láti àwọn tó lé láyé láti ológun láti ẹjú kò ní jẹ́ fún ẹ ayé ẹ máa ta ni a máa lè máa ẹ lára ọmọ ìyá mi gbàgbé nípa ìjà still remain babaláwo international mi ò fẹ́ bàjẹ́ mi ò ẹni tí ìbàjẹ́ wọn ò jù bàjẹ́ mi ò fẹ́ pẹ̀lú wọn fi ń ranjú mi sì máa ń ranjú mọ́ ẹ torí pé wo mọ̀ pé gbogbo ẹ pọ́lọ́ ẹ ni pé kò máa fi ṣe bàjẹ́ ìyàwó ẹ bóyá o lọ́ọ̀fù ẹ o lè fẹ́ kó padà wá bá ẹ má fi yà jẹ́ o bẹ́ẹ̀ kó fi yà jẹ́ ayé ata so má fi yà jẹ́ lọ síbẹ̀ ó tán simple stuff simple remedy kò sí pé àwọn fẹ́lẹ́ jágbó náà ó dàbọ̀.